Olúwa máa ṣeun o, Olúwa máa ṣeun o, èyè o, Olúwa máa ṣeun o, Olúwa ṣeun o, ìyókùn ìyanra o, ẹ̀yin tèmi, a kú dédé ìwòyí o, adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí, àárí bá ti ṣe o, àárọ̀ ọ̀nà gbégbá o, orúkọ tèmi kò yí padà o, ayaba Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì, ègìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi eléègìrẹ́ á múra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o. Mo kí yín lẹ́ẹ̀kan sí o, ẹ kú gbogbo àsìkò yìí níbikíbi tí ẹ bá wà. Ẹ̀yin tèmi, ẹ mà tún darapọ̀ mọ́ mi kẹ́ wá bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, kẹ́ bá wa fògo fọ́lọ́run wípé a ò fojú sunkún bọ̀dá Wasiu, ìyẹn K1 Ultimate Alhaji Wasiu Ayinde, ẹ̀gbọ́n mi lẹ́kìtì ni o, ọmọ ìyá mi lẹ́kìtì ni o, Balogun wa lẹ́kìtì, wípé a fojú sunkún wọn o, pé a pàdánù ẹ̀mí wọn o. Ògo ni fún Olódùmarè o. Abẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ sí bọ̀dá mi báyìí, tọ́lọ́run kó yọ nípa ìwà agídí wọn, lọ́lọ́run fi kó wọn yọ, ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run. Báwo ni àbá ti ṣe, ibo ni àbá fojú sí kírú bọ̀dá Wasiu yìí kọ́kọ́ dédé kí apá ẹ̀rọ òfurufú yìí kọ́kọ́ mú orí wọn báyìí, kó bẹ fẹ́ù kó gé dànù. Kí ni àbá máa sọ lẹ́ni báyìí? Ayé ìbáyẹ̀yẹ̀, ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ rẹ Jésù. Ayé ìbáyẹ̀yẹ̀ àwa, ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ Elédùmarè o. Ayé ìbáyẹ̀yẹ̀ wa, abẹ́ ẹ̀rí nǹkan. Kí n tó máa lọ sí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀, mo rí àwọn ènìyàn kan tó jẹ́ wípé wọ́n sọ wípé kí ló dé tí ẹ̀rọ òfurufú yẹn tí ò gé lórí dànù, kó dé tí wọ́n kókò gé pọ́ù kó gé lórí kán má rí mọ́, wípé wọ́n kò bẹ̀rẹ̀ sí ní bú wọn ni. Àwọn míì sọ wípé ọtí ni bọ̀dá Wasiu tán gbé dání. Bọ̀dá Wasiu kò gbé ọtí dání o, wọn kì í ga ẹnu sọ́tí o. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ní ibẹ̀ yẹn, ẹ sáà mọ̀ kí ní àgé tí wọ́n máa ń gbé dání, tí ẹ máa rí lọ́wọ́ wọn ní gbogbo ìgbà. Bóyá omi náà máa ń rọ́ sí ni o, bóyá tíì náà máa ń rọ́ sí ni o, bóyá ẹlẹ́rìndòdò náà máa ń rọ́ sí ni o, kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n a sáà mọ̀ wípé wọ́n máa ń gbé kinní yẹn, wọ́n máa ń gbé dání. Àwọn náà tún gbé dání, wọ́n fẹ́ fi wọ ọkọ̀ òfurufú. Bí àwọn tó wà ń bẹ̀ bọ́n ṣe sọ wípé àwọn òṣìṣẹ́ yẹn sọ wípé wọn ò gbà nìyẹn, pé kán má gbé kinní yẹn dání, wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Bọ̀dá náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fagídí sí, wọ́n ṣàfẹ́ gbé dání ibi tán ti bá wọn lọ lọ́wọ́, pé kò sáàyè pé wọn ò lè gbé dání. Àwọn ènìyàn dẹ̀ ibẹ̀ ni bọ̀dá Wasiu ti wá bínú tó ti wá dà sí wọn lára, náà ti wá rí mọ̀ pé kì í ṣe omi ni, pé kì í ṣe ọtí, torí wọ́n ti rò pé bóyá ọtí ló wà nínú ẹ̀. Bọ̀dá Wasiu kò kì í ganu Sọtin, ǹjẹ́ ẹ ti rí wọn níbi tán ti ń ganu Sọtin ni? Wọn ò ń ganu Sọtin, bó kàn ṣe jẹ́ wípé wọ́n ní ìwà oríṣiríṣi lọ́wọ́, bóyá nípa ọ̀rọ̀ lóbìnrin dé, ṣùgbọ́n wọn kì í ga ẹnu sọ́tí, torí onígbàgbọ́ mùsùlùmí gidi òun ni wọ́n lóòótọ́. Agídí wọn òun ni wọ́n lò ní ibẹ̀ yẹn. Mi ìdẹ̀lẹ̀ sọ wípé bóyá agídí Èkìtì ni, torí irú agídí báyìí a kì í lò lẹ́kìtì. Agídí táwa máa ń lò lẹ́kìtì ni wípé a fẹ́ kí wọ́n yàn wá jẹ, kán fi ọwọ́ ọlá kán fi gbá wa lójú, kán fi rẹ́ wa sílẹ̀. Ìkan tá a mọ̀ kán sọ wípé àmọ́, nǹkan funfun bá tà ń wò báyìí kán sọ pé dúdú ni. Àwa ò kì í gbà lẹ́kìtì, àmọ́ kì í ṣe irú ti eléyìí tí bọ̀dá Wasiu ṣe yìí, torí àwọn ènìyàn kan sọ wípé àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú yìí pé àwọn ló jẹ̀bi, pé àwọn tó ń wa ọkọ̀ òfurufú yẹn pé àwọn ló yẹ kán dá lẹ́jọ́. Kí ni wọ́n fi jẹ̀bi? Àwọn ṣiṣẹ́ wọn ní àsìkò tí wọ́n ti tó láti gbéra. Bóyá wọ́n tẹ̀ tí sọ fún wọn níbẹ̀ yẹn pé kó kúrò ńbẹ̀, tọ́ ọ̀gbọ́n kọ́ tó ń lu agídí pé wọ́n gbọ́dọ̀ wọlé, wọn ò dẹ̀ fẹ́ gbé nǹkan tó wà lọ́wọ́ wọn, wọn ò fẹ́ gbé sílẹ̀. Tọ́ dẹ̀ mọ̀ wípé ní gbogbo ẹ̀rọ ọkọ̀ òfurufú ní gbogbo àgbáyé, ẹ̀ bá jẹ́ òkè òkun ni, ẹ̀ bá jẹ́ òkè ọya ni, wọ́n ti ṣe òfin wípé kò sí ẹni tó gbọ́dọ̀ gbé nǹkan bí olómi dání, tí olóyìnbó máa ń pè ní liquid, wọn ò gbọ́dọ̀ gbé dání lọ sí inú ọkọ̀ òfurufú. Kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Bọ̀dá Wasiu kí ló dé tán wá gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn dání? Wọ́n fẹ́ lo ipò, àwọn yẹn ò dẹ̀ fẹ́
kí iṣẹ́ wọn kó bàjẹ́ torí kò sí ẹni tó ṣe fọkàn tán náà wọn ò gbúdọ̀ gbà. So àwọn wọ̀nyẹn ẹ̀bi wọn ò pọ̀ púpọ̀ o. Bọ̀dá Wasiu gangan àwọn la lè dá lẹ́bi tí wọ́n fẹ́ fi agídí ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Ẹ̀kọ́ wọn ni wọ́n ń kọ́ àwọn tó wà lẹ́yìn. Ẹ̀kọ́ wọn ni wọ́n ń kọ́ wa. Ẹ wò bọ̀dá, ẹ máa ṣọ́ra ṣe. Ẹ má lo ipò. Kò ṣe gbogbo ibi náà ti ń lo ipò. Tẹ bá rí ipò yìí, tẹ bá rí lò ní ọ̀dọ̀ wa ní Èkó, Ìjẹ̀bú, Èkìtì, ẹ má lò ní òkèèrè. Kò tí ẹ̀yẹ náà kẹ́ máa lò gan ní ọ̀dọ̀ wa torí kò kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn, kò kọ́ wọn lọ́gbọ́n. Nǹkan tí a máa rí yín tẹ́ máa kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn yín lọ́gbọ́n òun ni kí ẹ máa ṣe. Ẹ má lo ipò bọ̀dá Wasiu. Wọ́n ní wọ́n ti dá ẹjọ́ fún yín nísìnyí pé oṣù 6 ẹ gbúdọ̀ wọ ọkọ̀ òfurufú. Ó kéré. Ká ní pé ẹ̀mí yín ti lọ sí níkọ́. Ká ní pé ẹ̀mí bọ̀dá Wasiu kó ti lọ sí kí ni àbá máa sọ lẹ́ni. Oṣù 6 kéré. Tó bá jẹ́ ìlú òyìnbó ni oṣù 6 kọ́ o. In fact wọ́n lè sọ pé kò wọ bàálù mọ́ láyé. Kán tún mú, kán tún dá ẹjọ́, kán tún sọ pé fáìnì náà máa ń pè, kán tún fáìnì wọn. Àwọn èèyàn kan wá sọ wípé wọn ò jẹ̀bi pé àwọn èèyàn ló jẹ̀bi. Wọ́n jẹ̀bi o. Wọ́n jẹ̀bi. Ẹ̀bi kékeré mi tẹ́ mọ̀ ibi táwọn yẹn jẹ. Ẹ̀bi iṣẹ́ wọn náà ń ṣe náà. Iṣẹ́ wọn náà ń ṣe. Ẹ wò ẹ̀yin tèmi, ẹ ṣáà máa bá wọn dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ bọ̀dá Wasiu, ẹ bá mi táàgì wọn, bá mi sẹ́ǹdì fídíò yìí sí wọn wípé àbúrò wọn, ọmọ ìyá wọn lẹ́kìtì, Ayaba Táíwò mọ̀mọ́ ètò lédè Èkìtì, pé ó ń bá wọn sọ̀rọ̀, ó bá wọn ṣe, ó bá wọn dúpẹ́ pé apá ọkọ̀ òfurufú yẹn kò gé orí wọn dànù. Pé mo bá wọn dúpẹ́ o. Àti wípé kán rọra máa ṣe, kán má máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ o. Ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́ tẹ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sórí ètò wa létò lédè Èkìtì o. Kẹ́ follow wa lórí YouTube Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, Instagram àti TikTok náà a wà ńbẹ̀ o. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ o. Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ìyókùn ìyanra ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o. Ó pàdé pọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra. Ayé gbé síbi rè o mọ́ lọ sí Èkìtì o.